àgbáyé kan ló wà. The sun will rise, the moon will show. Kí la fẹ́ bọ́ lọ́rùn fà? It doesn't matter what I see. I will rise and chase my dream. Irú Ọlọ́run ni kò sí. At the end is victory. That's why I say one day the story will change. Good things will come your way. Ìgbà yìí ò lọ bí òréré. Ayé yìí bí Okoto. One day the story will change. Oh, good things will come your way. Ìgbà yìí ò lọ bí òréré. Ayé yìí bí Okoto. Sir, I came to sign my course form. I was told you only sign course forms at this time, sir. You're right. Yes, sir. Let me have it. Excuse me, sir. I'm just here to sign my course form, sir. Nothing more. Excuse me, sir. I'm not interested in any of this. This. I'm on that. Okoto, Okoto. Oh, call me Oluwasina. Good morning, baby. Good morning, darling. Yeah. What is this? Something special. Oh, I like it. You're ready to pass on something. Kill me. Tada. What is this? Babe, more like it. Should be full healthy living, you know, as a couple. See, this healthy living thing you are talking about, I don't know why we don't know about Pamda. No need Joe. So family to her. Eh? We are eat now. You will join. Oh. Beauty baby my Jonita. So. Olórí mi ti ní kí n má pick up. Mi ò délé kọ̀rọ̀ sọ́kọ mi lẹ́nu. How's it? You're enjoying it, yeah? Delicious.
Má jẹ́ wá ga o. Eat up now. Yeah, it's nice. Thank you. Èmi ò mọ̀ pé orí ni mi bá ti máa ṣaagùn. Èmi ò mọ̀ pé orí ni mi bá ti máa ṣaagùn. Mi ò mọ̀ pé orí ni mi bá ti máa ṣaagùn. Oya alágbó oya màmá bẹ̀ oya gbé fún kóbà ṣé kó wá lẹ̀ àbí kó jù dúró sókè. Jangova epo mọ́tò. Ọkùnrin lẹ́kẹ́ oya ti bẹ̀. Èèyàn kúkúrú bìrì sì ti pẹ́ ní gígùn ránṣẹ́. Màmá ẹ fi wáìnì mi jẹ màmá wáìnì mi kí ló dé oya màmá o. Òtítọ́. Ya mo kí ló fẹ́? Màmá ìkọ́ tó ṣẹlẹ̀ ní báyìí ni ó ní máàṣì kan tó fẹ́ play ọmọ yẹn ó ti ń jẹ ráìsì mo ń jẹ spag mi mo ti wá ka mọ́lé báyìí mo dẹ̀ ń wáyé tẹ́ pé 5 hours 7 hours mo ṣe ń lọ mo ṣe ń tọ́nà mọ́ mo ṣe ń pa fún mọ́ mo ṣe ń kó fún ṣe kan Django ó ti yé ibẹ̀ iṣẹ́ ìmú wa gangan. Django! Màmá bẹ̀ kí ló jẹ́. Má jẹ́ kọ́mọ ọlọ́mọ kú sí ẹ lábẹ́. Èwo wa ni ẹ mo fẹ́ gún abẹ́ mo fẹ́ rún ṣé mo fẹ́ rún ọmọ yín ni kí ló kàn tí ẹ dẹ̀ gbójú ẹ lọ gbalẹ̀ fúta gbójú ẹ ṣáà fún mi kan tí mo fọwọ́ rà. Olórí ìbú ni ọ ẹjọ́ lẹ fẹ́ tó. Django sórí ẹ̀ burú ni ṣé mi ló fẹ́ fi máa kọ́rọ̀ sọ. Ẹ má bínú ẹ fún lọ́jà mi. Èmi ló fẹ́ olórí ìbú torí pé mò ń ta pàrágà ìyẹn ni kò má mọ ìwọ̀n ẹgbẹ́ ẹ. Ẹ má bínú. Ayé òní de olóṣì aláyébàjẹ́ kí ló fẹ́ kí ló ṣẹlẹ̀. ẹ ṣáà fún mi lọ iṣẹ́ tó olórí ìbú torí ẹ̀ náà ló ṣe ga lọ́ṣẹ́ bí ẹni rárá. Kí ló ṣẹlẹ̀ ẹ ṣòṣì kíá. Mo jẹ́ fún mi níṣẹ́ dé pé 7 hours mo ṣe ń lọ mo ṣe ń rún mọ́ mo ṣe pa ọjà ń kó jẹ́ mo fẹ́ ẹjọ́ tó lọ́lọ́ tí ò ní báyìí ó ti wà nílé ó ti fún mi time ẹjọ́ tó lọ́lọ́run ẹjọ́ tó lọ́lọ́ tí ò ní báyìí ṣáà tètè dá mi lóhùn ẹjọ́. A ti gbọ́ o mo ní o gbó jìgìjìgìjìgì òun ló wà o. Èwo ló tún jẹ́ gbó jìgìjìgì. Iṣẹ́ burúkú o. Ẹjọ́ kò ṣe iṣẹ́ dẹ́gbẹ́ máa lọ lò dẹ́gbẹ́ máa lọ paná o mi ò fẹ́ jẹ́ máa paná o. Èmi. Torí ẹjọ́ 7 hours mi gbọ́dọ̀ complete o mo gbọ́dọ̀ lọ mi dẹ́ pé a máa rí bí wọ́n pa Django ẹjọ́ tó lọ́ọ́ tí yóò ní bàjẹ́ o. Èmi á fún ẹ iṣẹ́ tí ò ní ṣiṣẹ́. Ó kẹ́ ṣàgbé wáyé. Bí bá fún ẹ ní ìgbò jìgìjìgìjìgìjìgì. Ẹjọ́ tó lọ́ọ́ lẹ́ ẹ má jẹ́ kí ṣáà yẹn ṣe paná ẹ má jẹ́ kó paná tó lọ́ọ́ lọ 7 hours ni 7 hours. Ọmọ lọ́ba ló máa ń lo ilé. Tòótọ́. Bàbá yín gan Wàsíù Àyìndé ibi ló ti ń mú iṣẹ́ yẹn. Kí ló ń ṣe kí ló sì gbọ́ ní owó ibi ló sì mú. Sáwọn náà ná bí. Ayé náà dá ẹni pọ́pùlà ni ẹ ti mọ̀yàn nìyẹn. Ọmọ mi gangan ẹrú kú ọmọ obìnrin. Àwọn wo ni ẹ? MC Musiliu. Kò sọ́mọ náà. Wà kó fún ọ̀yá ẹ tètè dáhùn ọ̀yá tábà ṣe tán kẹwàá máa polówó ọjà yín. Kó ṣì sùn sẹ́yìn má jẹ́ ntúlé ẹ lórí o. Ẹ ṣáà dá mi lóhùn ó wà lára mi ni. Olórí ibú tí ó bá tẹ̀ sí pé àwọn obìnrin gan aláyé bàjẹ́ ni wọ́n àwọn obìnrin míì wọn ò mọ ẹni tó jẹ kó máa ayé bàjẹ́ ọmọ lè ń dájọ́ èyí tó dáná ta ló máa kó. Bàtọ́ náà péré gan kílẹ̀ tẹ̀ fi wà bẹ̀ tẹ́ paragalẹ̀ wá tẹ̀ ṣáà. Olórí ibú aláyé bàjẹ́ olóṣì olófò òun ní owó dà. Èlò wà ní báyìí. Ṣé o ya wèrè ní 500 ni ṣó fẹ́ máa jẹ́. Kí ló dé? Ẹ máa mú yẹn wá ẹ má lọ mú yẹn mélòó ni gbogbo eléyìí náà mélòó ni gbogbo eléyìí. Àbólórí burúkú mélòó ni gbogbo eléyìí náà kí ni. Akúṣẹ́ máa lélẹ̀ ṣé o gbọ́ wọn tí mo ní ò ń lò ní. Àwọn èèyàn pàtàkì àwọn lọ́balọ́ba àwọn ló ń lò. Olówó kì í gbọ́n ẹ fẹ́ fún mi ẹja fún mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Fún mi lọ́wọ́ mi olóṣì ìwọ tó kúrò fẹ́ mú mi èèyàn gúgùn ó fẹ́ mú mi ṣeré. Fún mi lọ́wọ́ mi. Ọjọ́ ọ̀rọ̀ yìí ni torí pé ó ti wà lára mi ní tàjẹ́ bẹ́ẹ̀ ẹ bá mú change mi. Olóṣì kíni abẹ́ mi ní change ò wá padà wá ni o. Ẹ máa wọ̀ tọ́ba bí da kí padà kí ẹ máa fún mi change mi wà lẹ́ẹ̀ máa lò lára yín ni. Ẹ bí sọ pé ṣiṣẹ́ ojú bá ti ṣiṣẹ́ ti bá yín ni ẹ. Olórí ibú ẹ̀yin obìnrin olórí ibú olóṣì tó bá bí ìyá ẹ̀dá ìyálà ìyá ẹ̀ pẹ̀lú bàbá ẹ̀ wá gba chíńjì lọ́wọ́ mi kò ní dáa fún ẹ àwọn tó jù ẹ lọ́gán ṣe wọ́n ṣe é tì. Okoto, Okoto.
Pẹ̀lú fine. Came back home bidoro. Ego le kai na cho. Mecha kan po gi. Silly question. Mo rí ẹ pé nǹkan novel mo dẹ̀ tí wọ́n ń béèrè pé kí ló ń ṣe. Kò mí náà. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ fún ìrànlọ́wọ́ ẹ. Ìrànlọ́wọ́ wo ni? Assignment mi to help mi pẹ̀lú. Mi ò kì í ṣe ìrànlọ́wọ́. Ìdùnnú mi náà ni pé kí o máa ṣe dáadáa ní ilé ìwé. Anytime tó bá dẹ̀ ti need help, mo máa ṣe fún ẹ. Ó ṣe gan. So, novel tó ń kà yín sìn báyìí, kí ló wà about? Mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní kà ní, mo ò tí ì really mọ nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀. But tí mo bá ti kà tán, mo máa sọ fún ẹ. Okay. So assignment ẹ ni pé tó bá ti kà tán o gbọ́dọ̀ sọ nǹkan tí ó ṣẹlẹ̀ ńbẹ̀ fún mi. Mo máa sọ fún ẹ. That reminds me. Ṣé mo pé birthday mi ń bọ̀? Ọjọ́ wo? Mi ò mọ̀. Birthday mi ń bọ̀ lọ́nà very soon and mo máa like kó fún mi ní gift. Ṣó fẹ́ celebrate ẹ ní fẹ́? Mi tí mo but bóyá tí mama celebrate or not tó mo fẹ́ kó fún mi ní gift. Kò sí problem, mo máa make sure pé mo wá nǹkan tó wà very special. Better. Mo máa expect the o. No problem, mo máa make sure pé mo fẹ́ something very special. Okay, máa rí ẹ later. No, ṣe good. Bọ̀dá onínúùbù. Okay, ma. All right, ma. Yes, ma. Oh, okay. Okay. Mama sọ fún sí. Yes, ma. Ẹ kú jókòó sir. Wọ́n ní kẹ́ fáwọn ní 10 minutes. Uncle. Sorry. Wọ́n ní kẹ́ fáwọn ní 10 minutes. Okay. She will attend to you soon. All right.
fún mi ní olùkókó balance ló ṣàtìlẹ́yìn àṣírí. Yálàgbò yálàgbò lè wà. Jágò kò jágò kọ́. Kí ló dé ọlọ́mọ mà ní jẹ́ ká bí wàhálà? Yálàgbò àgbóyìn ni o. Àgbóyìn ni o. Jágò. Kí ló dé kí ló ṣẹlẹ̀? Àgbóyìn ni àgbóyìn. Àgbó mi. Àgbó tẹ́ta fún mi ni. Ẹyin ò mọ̀ kọ́ tí mo ta tẹ́ta fún mi ni. Ṣé bí nǹkan tó béèrè ni mo tà fún àbí kí ló wá dé tó wá ṣe bẹ́ẹ̀ tó fẹ́ fún tẹ̀ nítọ̀ láńbí báyìí? Ṣé mo kọ́ ló ṣe ilẹ̀? Ẹ̀kọ́ tẹ̀ kí ní tẹ́kí mo ní kẹ́ẹ̀ fi mílẹ̀ tẹ́lẹ̀ kẹ́ẹ̀ fi lẹ̀ dá mílò kí tó délé ọmọ àlè yẹn ti lọ. Jágò! Wàhálà ti wà. Wàhálà ti wà Jágò. Ọmọ ti lọ kẹ̀. Báwo ló ṣe ṣe tọ́mọ fi lọ? Mi ò tẹ́ ọmọ mi. Ṣé o dúró báyọ̀ rojọ́ lọ́nà ni? Ilẹ̀ disturb mi náà. Pẹ̀lẹ́ Alágbà ẹ ṣe kàn sí. Nǹkan ti sọmọ yìí o. Nǹkan ti ṣe. Ẹ tọ́jú ẹ o. Pẹ̀lẹ́. Ilé yá ilé. Lọ́wọ́ mi sí. Lọ́wọ́ mi sí. Kí ló dé kí ló ṣẹlẹ̀ ìwé ni wèrè mi gbọ́? Bí mi ṣe rí yẹn ká mọ́lé báyìí, bí wọ́n á rẹ̀ yẹn ká mọ́lé, bí akẹ́kọ̀ọ́ sáré ṣe ọwọ́ kò ní. Ọ̀gbẹ́ni dúró owó fún mi lówó. Kí ni gbogbo yìí? Fún mi lówó. Kí ni ibi la tí àwọn ti ń jà. Ìyàwó yín. Kí ló ṣe? Ó ń jà. Ọ̀rẹ́ ti. Pẹ̀lú ta ni? Pẹ̀lú Jágò. Èmi Jágò ló fọwọ́ gbá ìyàwó yín ni. Jágò fọwọ́ gbá ìyàwó mi. Ìyàwó yẹn ti bẹ́ẹ̀ lù pa. Ìyàwó mi bẹ́ẹ̀ lù pa. Ṣé wọ́n ti kọ́kọ́ sí àbí wọ́n ti àbọ̀lọ́rí? Ṣé wọ́n ti kọ́kọ́ sí àbí wọ́n ti kọ̀ bí tuwárì? Everything that is scatter. Àbọ̀lọ́rí burúkú àbọ̀lọ́rí burúkú àbáyé ìyá òní àbọ̀lọ́rí àbáyé ìyá. Aunty, ẹjọ́ ṣé ẹ lè bá mi tún wọn pè ẹjọ́. Uncle, mo ti pè wọ́n. Wọ́n ní pé kẹ́ fáwọn ní 10 minutes, kẹ́ ní sùúrù. I've been here for over 30 minutes, ẹjọ́. You have to calm down. Ẹ̀yin náà mọ̀ pé appointment pẹ̀lú wọn, so you have to relax, please. Ẹ fún wọn ní little time. She will attend to you shortly. Okoto. Mo dẹ̀ gbọ́ polówó díẹ̀ o. 500 level, tech guy, fine boy. Kó lóun fẹ́ kiss mi lásán. Amanda, ṣé kí n gbà fún tó bá lóun fẹ́ kiss mi? Amanda. Kí ló dé? What is it? Jọ, kí ló ń rò? Nothing. Ni mo sọ̀rọ̀ látàárọ̀ tó gbọ́ mi. Kí ló ṣẹlẹ̀? Amanda. I said there's nothing wrong with me. O de fi mi lẹ now. Má pariwo mọ́ mi o. Kí ló dé o? Mi mọ gbogbo wàhálà ilé yìí. Èmi jáde lọ nìyẹn o. Ire o. Ayé gbogbo kí n tún ṣe. Àníyàn ń bọ̀ o kó má wọlé o, kó má lọ bẹ́ wọlé o torí àwọn nǹkan tẹ̀ ń wá kiri yìí.
teaser. How are you? I'm fine. How are you? I'm fine. Hey, I'm Ariel. Mo ní kí n wá bá ẹ ṣeré ní àbí? Èmi àbáwọn. Ye parọ́. Irọ́ ò dáa. Buhari bubu kìtì ẹ. Gbọ́lọ́dà. Èmi jáde ní half past. Take care. Bye bye. Yeah. Ó dàbọ̀, auntie, don't disturb me. Amanda. No, what is it? Why are you disturbing me for crying out loud? The last time I saw you on campus, I did not like your countenance, so I came to check on you. What is happening? I am fine. But at least you take it easy on me. It's for your own interest. I am not interested in your interest. Pick up my teddy for me. I am not interested. What is your problem? Can't you just leave me alone? I'm sorry. Rubbish. Okay, ma'am. Yes. Yes, ma'am. Wọ́n sọ pé kẹ́ wọlé. Ẹni sùúrù tẹ́ bá ti dé bẹ́ẹ̀ sọ fún wọn pé ẹ̀yin lẹ sọ pé kí n pè wọ́n o. Tó dà ìpọ́n sí ń bínú. Ẹ má kó bá mi o. Má lọ kó bá yàn bẹ́ẹ̀ ni. Hi. Mo ti sọ pé kó má máa wá mi wá sí office without appointment. I'm really sorry. I needed to see you urgently. We need help, Penny. Kí ló ṣẹlẹ̀? My mother is sick. Mo dẹ̀ need láti ra oògùn fún wọn. How bad? Like mo kóra mi sí wàhálà ni. Ó ti sú mi báyìí. Èèyàn wà kìtì ẹ̀ má bà. Nǹkan tó jù ẹ̀ wà lójú ẹ̀ rí ẹ̀. Mo gbọ́ tèmi bá mi lóòótọ́ ni. Smart. I don't know. Ó ṣàtẹ̀tẹ̀ sọ pé ò tẹ̀lé wa lọ sí club lálẹ́. Mi ò lọ. Ẹ ṣé, mo dúpẹ́. Mo ń lọ ilé, mo ń lọ báyàwó mi. Ẹ kú oríire o. Ẹ lọ bára yín fà. Mi tiẹ̀ tún lè jẹ́ kẹ́ tó kó bá mi lẹ́kì. Ẹ bára yín fà kálẹ̀ ni. Mo ti gba kámù. Ó tiẹ̀ dá fihàn ṣe yẹ̀yẹ́. No, it's good. It's good. Mi rẹ́rìn. It's good, no problem. Ṣé mo wá rẹ́rìn jù ni? No, ó ti dààmú, ó ti yé mi. Ẹni mọ́ ni ló ń ṣe ni. Bá mi kí màdámù. Ṣẹ́fù ọlọ́màṣẹ lálẹ́ yìí. Ẹ̀gúsí ló níyà ń jẹ. Wàá jẹ ẹyẹ pa. Yes, kí ló dé? Talk about what? See, I'm not in the mood. Oh, lè rí mi, so say whatever it is you want to say here.
bẹ̀ bàbá mi délé. Ẹ kí bàbá mi fún mi. Ẹ kí màmá mi fún mi o. Ẹ kó dojú àlá o. Ká tó fi pàdé ṣọmọ. Ẹ kó dojú àlá o. Ká tó fi pàdé ṣọmọ. I don't understand what is going on. Mutijoko been now for over 3 hours and I'm not getting any feedback. Kini kutuishele mufemu. So, because of 3 hours, I should go and kill myself because of you. Abi? Who asked you to commit suicide? He said he's coming. We'll meet you shortly. He's coming. You meet me shortly. That is what you said 3 hours ago. It's the same thing you are saying now. Hey, please. Please. I'm begging you. So because you can now come to Lagos and you understand this small English, you feel you can talk to me, a graduate anyhow, happy? How did I talk to you that is wrong? How did I talk to you that is not correct? Explain to me like somebody that is very sensible. On wash out tea, but you suit oversized to Kosi, who are very sure about Ayan only makes it, could tell a Danny or shocking. Umoru Batatoja, Abomo design a team. Ivo, only people go why you only read it now. Shokako. Kilo Feba Miko. Hello, Mr. Man. Lord Joko. Automatic pin, kick by some. In how many minutes? I need to know. I work with the time. Go and sit down. Hello, sir. It's just him. Okay. Okay. I'll inform you. Thank you. Do I need to come back some other time, or you said I can come? You can come. Which one? Alaraka. Tanya Alaraka. Ọlọ́run gbogbo bí go magi. Tanya. Wọ́n bí rẹ̀ pápá. Excuse me. You drop another insult to them. Timba fi file mi gba iti e. Okunu ni wa. Okunu. Ìwọ kini tó dàbí àjẹ́ ìgbàlódé yìí. Ó lè ṣe ole. Èmi. Yes, ìwọ. Báwo ni wọ́n ṣe rí? Ọlọ́run bí ẹran orí rẹ̀. Èmi ẹran orí rẹ̀ sì. Ìwọ ńkọ́ tán bá fọwọ́ nù èmi lára wọ́n dráàgì wọ́n nú mọ́ọ̀dù wọ́n dráàgì ẹnu mọ́ọ̀dù. Mo fi Ọlọ́run búra tó o lè toast mi kí n gbà. Kí ni máa toast yẹ fún ìwọ kẹ̀ ìwọ tó ti fẹ́ parẹ́ mọ́ oúnjẹ máa ṣọ́ fáìlì mi mú ẹ létí. Gbọ́nà sọ bí inú orí. Ó ṣe rí bí apẹ́. Which way jẹrẹ?
drop box tó wà lọ́wọ́ ẹ̀. Are you deaf? Mo rò pé ká mú àdéhùn àárín àwọn méjèèjì ṣẹ ni. Tó dára jù ká máa dúnkòokò mọ́ra wa lọ. Ọjà ti wà ń bí. Owó mi dà. Èmi ò ráyè bójúbójú olóró ń bọ̀. Okay. Ṣí bag tó wà lọ́wọ́ ẹ̀ yẹn. Jẹ́ kí n wo nǹkan tó wà nínú ẹ̀. Open it now. Oh, good. Close it. And drop it. Drop it. Take 3 steps back. Good. 1, 2, 3. Stay. Another 2 steps to your right. 1, 2. Stay. Good. On your Barbados. Get down. Kneel down. All this unnecessary. Why you can't stand up the boy? No make sense. Why no go boil? No, talk to me. Why no go boil? They put on something for my bottom. He talks like they boil. Why no go boil now? Monkey they go to walk. Babu go call the chop. Which level? Just up me jeba buy no money. Just up won't have me di. I don't like that kind of thing, no. Oh, one sorry, ọmọ aláìníyà, ọmọ whatever, opo. Just up me niya ni. If I get ya, I go to do this kind of job. Don't tell me now. Ṣé why is it? Ṣé ojú ná. Iṣẹ́ tó yẹ pé papa yẹn ṣe gan èèyàn mọ̀ pé anytime èmi èèyàn lè lọ sí. Wọ́n lè waste life èèyàn now. How come they do that kind of work? I know they know nǹkan tó bá dé. I don't like am o. No dey talk like that. Oh, Juliet, calm down now. I beg you. You say come and tell me say I calm down. Calm down for what now? Calm down for what now? I go calm down. You reach to calm down. You be like say ẹ̀yin ti wà okay gan. If you don't dey okay, me I never dey talk less of cake. Sorry, but I'm bá ṣiṣẹ́ small boy mighty ni. Wọ́n náà mú àti bá iṣẹ́ kò ṣe ní now. Abeg, no dey talk that one when you dey talk small boy mighty. Wetin dey in body? Which mighty him be? Yes, him small because when he wa Okoto the last born family wa. You go come dey ride us on top say we give am him own respect say na your space be this o. I no talk say make he dey oppress us now. Ṣé nǹkan tó tiẹ̀ bá fún èmi ni pé ó ní bí ká kó fún ọmọ aláìníyà ká kó fún opó. You know they talk reach that level where I want. Ṣọ́pọ̀ àti ọmọ aláìníyà jẹ́gẹ́ bí federal government tá a kówó fún ni. Ìwọ ni gan. And the thing be that. And the thing where I won't make you self the reason be that. No, kí ni wọ́n náà tún sọ yìí now. We sabi this boy say na him be the boss. Nǹkan tó bá sọ ló sọ wetin you want. No shut am up. Talk. Make I talk my mind now. Talk. Shut me up. Ṣọmọ nǹkan tí mo rò. I know how as they go. Not be like this the guy they behave before. I see not change like this. Mo mọ̀ pé ejo o lọ́wọ́ nu. Take off for wa. No, abeg wait. Ibi tó ń try láti tó drive lọ yẹn like if I get you clearly are you saying pé. Adigun ń bínú torí pé mo ti mọ padà ṣe ni wọ́n mọ ìbá ò gbọ́dọ̀ ń mọ ni mo ṣe bá a.